ọmọ Yorùbá ṣé mi sọ fún yín ó jura wọn lọ pátápátá. Kí lẹ fi ń ṣeré yìí less than 24 hours tá bá sọ fún yín pé Ọlọ́run ló gbé Chief Sunday Igboho dìde ẹ máa ní wọn là ń pa irọ́ ló ń ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ wọ́n ní Igboho jù wọ́n ṣe kíníkan. Mo fẹ́ fi fídíò kan wọ̀nyí nísìsiyìí tí wọ́n sẹ́ǹdì síbẹ̀ unbelievable wonderful. Gbogbo ara gbọ́ pé Chief Sunday Igboho ti sọ̀rọ̀ sí newspaper wọ́n ti pe bàbá Tinubu ṣàkíyèsí pé kó kìlọ̀ fún Shettima gidigidi gan ni kó má dá sọ́rọ̀ àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ẹ̀kọ́ mọ̀ lọ o. Mo fẹ́ fi fídíò kan wọ̀nyí. Mo máa ń sọ fún yín pé àwọn Fúlàní wọn ò lẹ́mìí. Mo máa ń sọ fún yín Fúlàní mi wà tó jẹ́ pé mí inú igbó gbọdọ̀ gba etí ẹ̀ kó má kọ́kọ́ dákú. Wọn ò lẹ́mìí. Ìbọn ló gbójúlé, ọ̀pá ló gbójúlé. Torí ẹ̀ la ṣe sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ lọ dira. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Torí a mọ̀ pé tẹ́ bá ti dira these people wọn ò ní wá mọ́. Nǹkan mẹ́ta ló gbé mi jáde tí mo dẹ̀ máa fún yín ní àwọn evidences tó wà lọ́wọ́ mi tó sẹ́ẹ̀lì sí mi. Màá play ẹ̀ fún yín báyìí. Ẹ wá wo báwọn Fúlàní ṣe ń sá kúrò nílùú nítorí pé wọ́n kọ̀ rí pé olóyè Sunday Igboho wọ́n sọ̀rọ̀ sórí newspaper lásán. Ẹ̀yin tẹ́lá ti gbọ́ bàbá wa olóyè Sunday Igboho wọ́n ti sọ̀rọ̀. Bàbá ti jẹ́ kí Tinubu mọ̀ wípé ẹ kìlọ̀ fún Shettima, ẹ kìlọ̀ fún àwa Yorùbá ò kì í ṣe ẹgbẹ́ ìran ẹ̀. Ìran Yorùbá ò kì í ṣe ẹgbẹ́ ìran Fúlàní ní gbogbo ọ̀nà. Tá ń jó tájá ń jù Ṣàngó apàbàtà apàdé ọjọ́ etí ẹ̀ kò ní dáa fún gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ ń dá wà láàmú ilẹ̀ Yorùbá. Olóyè Sunday ní kí wọ́n kìlọ̀ fún Shettima kó lọ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, kó fi ẹ̀yà Yorùbá sílẹ̀. Ó sì lè máa àtáàkì ìyàwó abáde náà. Ọ̀tọ̀ ni Yorùbá ní ìyàwó abáde náà. Ara ìdí tí a ṣe fẹ́ dárúkọ ìyá yẹn látijọ́ ìlú yẹn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ pàdé work in hand. Ṣé ipò lórí burúkú ni àwọn Fúlàní? Ṣé a sọ fún yín? A sọ fún yín pé wọn kò ní wọ́n à lè bá wọn gbé. Kò pọ́síbù ni kò pọ́síbù. A máa jẹ́ kò lórúkọ méjì. A máa lọ ni. A máa lọ. Ẹ mọye gbà tí a ti rí fídíò Shettima àtàwọn Fúlàní tí wọ́n lọ ṣe. Fídíò mélòó la fẹ́ kà fún yín? Ṣé ọ̀rọ̀ tí ìyàwó abáde náà Kẹ́mi sọ ṣé wọ́n lọ pa ni? As educated as she is with her position, ṣé wọ́n sọ̀rọ̀ tí ó máa sọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ ni? Gbogbo ayé ló mọ̀ nǹkan tí wọ́n máa yìí sọ náà. Kódà àwa ọmọ tó bí lánàá wọn a mọ̀ pé ìyá yẹn ò parọ́. Just like ọ̀rọ̀ tí bàbá wa Chief Sunday Igboho ti sọ látijọ́ yìí wípé àwọn Arábí wọ́n ń dọ́gbọ́n pa wá díẹ̀díẹ̀ ni. Wọ́n fẹ́ wáìpù ìran Yorùbá ni. Torí ẹ̀ ni wọ́n ṣe ń dọ́gbọ́n lo ọpọlọ ni wọ́n ṣe ní tí bàbá Tinubu o pẹ́pẹ́sẹ́ o tó bá ti ń travel nǹkan máa hand over government lé Shettima lọ́wọ́ kọ́ lè ráyè kárí àwọn torí burúkú tí wọ́n fẹ́ ṣe kò ní ṣẹlẹ̀. Ẹ gbọ́, it is not gonna work again. Kò ní ṣẹlẹ̀ lè Yorùbá mọ́. Mo sọ fún wa mo náà bàbá wa kọ́ ti dúró orin tó yẹ kó ju wọn ti là tó ń wò bẹ́ẹ̀ ni mo sọ fún yín káwọn bàbá wa kọ́ ti dúró tán tí ọmọ Yorùbá yányán tí ó sì tàbí ṣùgbọ́n èèyàn kan ló sì sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí ilẹ̀ Yorùbá tó fẹ́ jẹ́ ká gba ilẹ̀ Yorùbá tí Shettima máa fẹ́ para ìsí lọ́rùn. Kí ni pọ́blẹ̀mù ẹ? Fèsì ọ̀rọ̀ wa àwọn fámìlì ẹ fi àwa Yorùbá sílẹ̀. À ń jà ní ìwọ̀n bí kí ló kọ̀ wọn tọ̀hún. Ọ̀rọ̀ Yorùbá ṣe lè wá kan ọ̀rọ̀
ọ̀rọ̀ wá ṣe lè wá kàn ọ̀rọ̀ Fúlàní. Kí ló kọ́ ẹ̀yin Fúlàní pẹ̀lú? Leave us alone. Kẹ́mi Badenoch is our mother, she is our sister. Àbúrò wa ni wọ́n, ẹ̀gbọ́n wa ni wọ́n, ìyàwó wa ni wọ́n, ìyá wa ni wọ́n, èèyàn wa ni wọ́n. Ọmọ ìyá nínú ẹ̀jẹ̀ kan náà ni wá. We have the right to defend our sister. Gbogbo ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé kí Shettima kó fi àwa ọmọ Yorùbá sílẹ̀. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ sọ fún wọn kó bá Shettima sọ̀rọ̀ kó yẹ pera ẹ̀ nìkan tí ó tó kó bá sọ̀rọ̀ bí tó ti máa gbọ́. Ìwọ Yorùbá ò ṣe rí fi hàn àwọn ọmọ Yorùbá à kí ń fira wa ṣeré. Ṣèbẹ́gbọ́n tó bá mi lóye Sunday Igboho sọ nísìn ṣèbẹ́gbọ́n tí wọ́n sọ wọ́n ní kí Tinubu kìlọ̀ fún Shettima ó fọwọ́ síbi tó wọ́n ń gbé torí a mọ àrà tí gbogbo ẹ̀yin olórí burúkú ìdá nígbàtí Buhari wà ń bẹ̀. Bàbá Tinubu ẹ má hand over government fún wọn tẹ́ bá ń jáde o. These people àwọn people wọ́n ní an agenda they can do undo. Bàbá Tinubu tẹ́ bá travel us anywhere ẹ gbé ìjọba ẹ gbé staff of office ẹ gbé lọ́bẹ̀ẹ́. Kò ní dá fún gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ ìjọmọ Yorùbá níyà. Tó bá bí ìyàlá ìyá yìí dá tó bá yẹ pé dára yín lójú ẹ̀yẹ jẹ́ kó ní kálukú máa lọ tiẹ̀ ká wá fúnra wa ní 5 years 10 years kẹ wá wo bí ilẹ̀ Yorùbá ṣe máa di Switzerland, ká wá wo bí ilẹ̀ Yorùbá bó ṣe máa develop ju Switzerland lọ ju America lọ, because we have what it takes. Our people are intelligent, they are intellectual, they are physical sound, spiritually sound, emotional sound. We are industrious. We are talentful. We have all what it takes to develop our country. Mrs. Olukemi Oluranti Adejoke Badenoch, she's one of us. She is one of us. She's our mother. We can't be watching you, ordinary Fulani man, talking to our mother anyhow. We are not going to take it any longer. We will not take it any longer. The Yoruba you know now is not the Yoruba of yesterday. That is the fact. What are you talking about? The Yoruba you know yesterday is not the Yoruba of today. Gẹ́gẹ́ bí nǹkan tí àwọn olórí burúkú àgbàgbà àwọn Fúlàní yẹn sọ gbà kan tí wọ́n ní tí Yorùbá bá lérí ogun táwọn bá yọjú pé àwọn kan lérí ogun tó bá ti bá àwọn Yorùbá ni ó máa bọ̀ wọlé lọ sọ padà pé torí pé kò sọ̀rọ̀ lọ́rọ̀ wọn. Orí ti change, ìlú ti yí, ìgbésẹ̀ ẹjọ́ ti yí, everything has changed. With this current generation, we mean it. Wọ́n kọ́ gbọ́ pé Chief Sunday Igboho wọ́n sọ̀rọ̀ lásán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lòdì ẹrù wọn sínú tírélà máa fi wọ̀nyẹn máa rí. Ọ̀rọ̀ mélòó lèmi ọmọ yín máa bí TV fẹ́ sọ tí màmá parọ́ ẹ wo fídíò yẹn rèé. Kódà gan mo kọ́kọ́ wò pé old video ní tẹ́lẹ̀ ẹnìkan ló wá gbé mi níbẹ̀ pé kò ṣe old video pé new video ni o ó ṣẹ̀ jáde ni mo fọ́ yamayama mo rò pé ìrànkọ́ adé wò ṣùṣù àwa ní kò ṣọlọ́run ló lo máa yìí. You must be a joker. Less than 12 hours. Kábíyèsí Elédùmarè. N ta máa ń sọ fún èèyàn nìyẹn wípé Ọlọ́run ọba ló gbé Igboho dìde. Ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho ó yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn jẹgúdújẹrá tí wọ́n ti kọ́kọ́ dìde. Kò lè ṣe pé àwọn náà gbìyànjú, wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn ò ní choice. Òkìkí la fẹ́ sọ pé bàbá mi olóyè Sunday Igboho wà ní àbá fẹ́ sọ pé owó ló ń wá. No, he have all what it takes. His family are outside the country. Chief Sunday Igboho lọ́mọ Nàìjíríà. As a matter of fact, wọn ò ní ọmọ ní gbogbo Áfíríkà. Wọn ò níyàwó láfíríkà, wọn ò lọ́mọ láfíríkà. Gbogbo ẹbí wọn ìlú òyìnbó ló wà. Àwọn fúnra wọn kọ́ wọ́n lọ wọ́n ń bọ̀ bígbà tí wọ́n bá ń lọ sọ́jà. Olóṣèlú mélòó tó wù ẹ́ mọ́ ló lówó tó Chief Sunday Igboho? What are you talking about? Baba choose
to fight for his people, not for money, not for position, not for anything than freedom. All what our father, emeritus merited intelligent Professor Adebanji Akintoye Stephen, the oracle of our time, the representative of Yoruba land. That is who our father is. He is our representative. Also our sister, Madam Oluranti Adegoke Oluwakemi Badenoch. She is our mother. She is our sister. So we will not watch why you come from nowhere addressing her anyhow. We are not going to take it. So wa pa bàtà apàjọwọjọwọ etí ẹ̀. Bàbá Tinubu ẹ pé bàbá wèrè kó mọ tó ń ṣe. Bàbá Tinubu ẹ pé wèrè tó pé ẹni kíní kó mọ tó. Yorùbá là wá o, àwọn ló ṣe Fúlàní o, Yorùbá ni wá pọ́nbélé. Inú mi dẹ̀ dùn pẹ̀lú àwọn kan tí mò ń gbọ́ tẹ̀ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí wọ́n ní gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti lè rí pé ẹ kẹ̀yìn sí àwọn ọmọ yín. Ṣùgbọ́n inú mi wá dùn pé ẹ̀yin kan ti wá mọ scope tí wọ́n ń lò. As a matter of fact, gbogbo plan táwọn Fúlàní yẹn ń ṣe kò ń ṣe pé wọ́n fẹ́ mú Chief Sunday Igboho nítorí Ọlọ́run. Wọ́n fẹ́ mú wọn so that wọ́n lè fi ṣẹ́ ìyapa bàbá Tinubu fún ara wọn. Wọ́n mọ̀ pé tí Chief Sunday Igboho bá wà níta, táwọn bá ṣe bí ìwèrè tàtàtàtàtàtà, gbogbo Yorùbá máa di ẹyọ kan lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n mọ̀ bẹ́ẹ̀. Òun ló ti mọ̀ọ́mọ̀ ló ṣe ń sáré láti fi bàbá yẹn pamọ́. Wọ́n á lè wà lọ́wọ́ àwọn èèyàn wọn DSS ní Àbújá. Wọ́n á wá máa ṣe nǹkan tó bá wù wọ́n níta. Kò ní ṣẹlẹ̀ láéláé. Mo lè mọ̀ kí bàbá Tinubu náà gbọ́n ju gbogbo nǹkan tí àwọn olórí burúkú tí wọ́n kó tira ṣe lọ. On play politics. N táwa dẹ́ gbọ́, I was not there allegedly. N tá gbọ́ ni wípé bàbá Tinubu ní láéláé ọmọdé ẹ̀ mọ òṣèmí. Ìgbòho òṣèmí. Ìgbòho òṣè kọ́kọ́ fún mi. Tẹ́ bá jọ níṣù ẹ̀ lọ yanjú ẹ̀, tẹ́ bá tó mú ẹ lọ. Àìmọye ìgbà la gbọ́ pé wọ́n ní bàbá Tinubu ti lé wọn dànù. Èyí bàbá yẹn mọ̀wé. Ṣé rí bàbá Tinubu náà mọ̀ òótọ́? Ọmọ kò mí ìnira ló ṣúọ̀jù. Àwa mọ ìdí tí bàbá fi wá débẹ̀ sí i tó wá jẹ́ pé orin tó ń kọ fún wa ó yàtọ̀ sórin tí wọ́n ti kọ bọ̀ tẹ́lẹ̀. Ká sì máa wò ná. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Kẹ́mi Badenoch. Nothing must happen to her. Mo ẹ bá yín sọ̀rọ̀ yìí. Àwọn Fúlàní wọ́n ti ń kẹ́rù wọn, wọ́n ti ń sá lọ. Tí bá níná ń jó lórí omi, ẹni lọ kírú ẹ̀ wá. Ewu ẹ̀ wà bíbí bà. Ó wà bíbí bà. Ó yá ẹ wò. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. Ṣé ẹ̀yin náà ti wá rí fídíò yẹn? Ẹ ti rí àwọn Fúlàní bí wọ́n ṣe ń lòdù ara wọn. Wọ́n sá kúrò ilẹ̀ Yorùbá tó wọ́n mọ̀ pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rírin ká ní àárín. Ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ kọ́. Wọ́n mọ̀ pé ọkùnrin 100 billion ní Chief Sunday Igboho. Wọ́n mọ̀. Wọ́n wá fẹ́ máa nísìn báyìí. Wọ́n fẹ́ lọ́gbọ́n kẹ̀yìn ìyá wa Badenoch sáwà ọmọ Yorùbá.
wọ́n fẹ́ kẹ́ àwọn ọmọ Yorùbá sí ìyàwó báadé náà àwọn máa rí àwọn bí ọ̀tá in the sense that n ta gbọ́ tó náà lórí búùkù kàbá Fúlàní ìfẹ́ sí. Mo máa ń sọ fún yín, I don't have issue with any Yorùbá politician or any traditional ruler tó yọ ọmọ Yorùbá torí pé ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo gbọ́ mo rẹ̀ máa ń sọ lórí show mi dáadáa. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ìdí tí wọ́n ṣe dá sí láti jọ yìí wọ́n wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá jìjà gbàrà báwa ṣe ìjà yìí tó jẹ́ pé at the end of the day tó bá ilé ju gbúgbúrú báyìí wọ́n máa hàn ni. Àwọn tó wá ń ṣàtìlẹ́yìn fún wa wọ́n kọ́kọ́ lose position tó wà yẹn tí wọ́n bá pa wọ́n tàbí tó bá jù wọ́n sẹ́wọ̀n in the name of another thing. Ìyàbọ̀ tí wọ́n dẹ̀ jẹ nìyẹn. Ó dàbí kéèyàn máa support Yorùbá nation ní sí tó ṣe fídíò tó ṣe interview tó ṣe after 3, 4, 5 years kọ́ wá gbé ènìyàn dìde pé bóyá kókówó kan jẹ o tàbí nǹkan tó jẹ́ pàwọ́ gan nílé jáde pé èèyàn wà ní táà nílé pariwo ọgbọ́n tí wọ́n fi ń dì pẹ̀lú àwọn ènìyàn. So ìgbà tẹ́bi dẹ̀ ti gbọ́rọ̀ ìmú calm down ẹ̀yìn inú ẹ̀ wo àrà káwọn Fúlàní fi wá dá. Ẹ wá imagine ká wá ní Chief Sunday Igboho yẹn mẹ́ta tàbí márùn ní stéètì kọ̀ọ̀kan ń tà ń sọ ìkọlà bá máa sọ lè Yorùbá. Ohun tí à ń sọ ìkọlà bá máa sọ omi lè ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. These people can do undo. Kò sí nǹkan táwọn wèrè yóò lè ṣe. They can do anything for anything. Mọ̀yá àwọn èèyàn tí wọ́n ti fowó lọ ni. Ìyẹn ìjọba àná ni mò ń sọ mi ìsọ̀rọ̀ ìjọba sí èyí o. Ìjọba àná which is Buhari government. Ṣìgbàgbọ́ we heard it. Àlejò kì í sọ pé allegedly for public consumption sake. Agbóye tí wọ́n ní wọ́n gbé lọ fún wọn prisoner $500 million. Wọ́n fi bẹ̀rẹ̀ Chief Sunday Igboho pé kò ṣòro ta fẹ́ fún ẹ̀rẹ́ o just to accept pé ó dá ní ìṣe Yorùbá nation mọ́ owó ẹ̀ nìyẹn. Wọ́n tún wá fa open check jáde wọ́n ní kọ́kọ́ ohun tó bá fẹ́ ohun tí wọ́n bá fẹ́ tó dẹ̀ máa lè kan gbogbo àwọn tẹ́jọ́ pariwo yìí kí gbogbo wọn lè panu mọ́. Chief Sunday Igboho rejected everything they brought in. Chief Sunday Igboho proved to us that is truly a true leader. Èèyàn mélòó ló lè ṣe nǹkan tí Chief Sunday Igboho ṣe? Kó wà nínú ìnira, kó wà nínú àhámọ́, kó má ní freedom. Ẹni tó ń bi Ọlọ́run pé Ọlọ́run mọ̀ kó wà yọ mí nínú kìíní kó wá gbé owó bẹ́ẹ̀ lọ fún èèyàn bẹ́ẹ̀ kó tún fún ní open check kí wọ́n tún fún wọn ní wọ́n tún sọ pé wọ́n máa tún fún wọn ní Minister of Peace of the Federal Republic of Nigeria. Bàbá reject everything ni. Now ẹni tó reject gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe wá rò pẹ̀lú fowó tán mọ́ ni. Tá bá ṣe $500 million kéèyàn mọ iye tó máa bọ́ sí ni tí ó bá ní wọ́n trillion díẹ̀ ló máa. What are we talking about? Ìwọ kan òun pe ẹni iṣẹ́ tì máa wọ́n fẹ́ máa sọ̀rọ̀ sí ìyá tiwa lọ ṣe làákàyè o lọ ṣe làákàyè. Ìran Yorùbá ò ń ṣe ìran tí wọ́n rí fíìmù ìran wa kì í fi ìran wa bẹ́ẹ̀ níbodì ṣeré ìran wa ò ń ṣe ìran tẹ́nìkan rí fín kó tó di pé mo bọ́ sí ìpele kejì ẹja sáré dé òkè ìpolówó ẹja. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal
bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré o fẹ́ fi sí sáìsì tó fẹ́ tàbí o ò lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí o fẹ́ àdódùn ni o fẹ́ pẹ́ lórí ẹ̀ kó má tẹ̀lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré kó fẹ́ sáìsì ẹ̀ sí sáìsì tó fẹ́ tí ó dẹ̀ ní any side effect ẹ pè láàólá bitter tea mo lè fògùn wọn gbárí yes àìmọye àwọn èèyàn ni wọ́n ti rà tí wọ́n ń dúpẹ́ different people from different parts of the world tọ́ni máa bí ọlá ọlọ́run ọlá ẹ̀ àti rẹ́ni tó ní kidney failure yìí tó jẹ́ pé nǹkan tó kù ní pé kí wọ́n lọ ṣe transplant bá a ṣe ń gbọ́gbọ́n wọn ló ti ń dìkẹ́ àbí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ ẹbí ìdẹ́ra owó tẹ́ni ẹ fi ra láàólá bitter tea kò tó 500,000 ó dẹ̀ lo gbogbo ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ that person is a living testimony ọmọ Yorùbá ẹ̀ka fìyẹn sẹ́gbẹ́ kan ẹ̀yin ẹbí Ìṣẹ̀tìmá ẹ pè é ẹ bá a sòótọ́ ìwọ̀n ibi tó ti máa gbọ́ ìran Yorùbá ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ẹ gbọ́ ìran wa ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn so therefore kó tó di pé màá bọ́ sí pele kẹta ẹ wo fídíò yìí. olórí burúkú gúnmi tí ó ṣòfò àti tó pẹrẹ ní mèé tí a là tí ń kóbọn tó ń kóbọn burúkú kiri tó ń pààyàn tó ń kidnap yẹn tó ń ṣe òfò nílùú yín bẹ̀yẹn ẹ rọ̀rọ̀ sọ ẹ wá ń pariwo pé kí Tinubu lọ́ba yẹn mú Sunday Igboho ẹ ní sí oríire ọdún mẹ́jọ ni Buhari lò Buhari ò mú Fúlàní kankan sí sẹ́ẹ̀lì páwọn tí ń dà lúrú rè èmi àti Kanu ló ní kán lọ pa ọdún mẹ́jọ ẹnìkankan ló burúkú gbẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ gbẹ̀yìn ló burúkú àtolóbùkú tó pẹ̀rẹ̀ ní general kí ló pẹ̀rẹ̀ tó wọ agbádá òfò tí ń dárúkọ mi yẹn ó ń dárúkọ tèmi ikú òjijì ni ó pa wọ́n tó ń dárúkọ mi pé kí Tinubu mú mi yẹn ikú òjijì ni ó pa wọ́n Haúsá Fúlàní tó dárúkọ mi ò ní sí oríire àwọn ọmọdé ò ní jèrè ẹ̀ kí ni kí ló dé mi àti ẹ̀ pọ̀ ṣé Fúlàní sẹ́mi jẹ́ Fúlàní tó rí pé mọ́kànlá ní Yorùbá ni mí náà kí ló ò lè mọ́ ò ṣe sọ pé kí Buhari ó mú gún mi nígbà yẹn ó sì sọ pé kí Buhari ó mú gún mi kó mú mèétì aláwèrè tẹ́ ìjọ ń sori bú tẹ́ ń kó bọ̀ ìyàkiri mbẹ̀ nígbà yẹn ẹ wá ń sọ pé kí Tinubu bá yẹn mú mi ẹ rí pé ẹ ti ya wèrè ọdún mẹ́jọ ni Buhari lò kò mú Fúlàní kankan ò dìde ní north kó sọ̀rọ̀ pé ohun tí Buhari ń ṣe ọ̀dà kọ̀sẹ́nì kankan tó sọ̀rọ̀ nù yín ẹ̀yin olórí burúkú yìí ẹni ṣe oríire ikú òjì náà pàgọ́ ẹ̀ tẹ́ sọ pé kí Tinubu mú mi ẹni ṣe oríire ẹ̀yin olórí bú yìí ọ̀rọ̀ ń bọ̀ mi ti dé ẹ ṣe mo dúpẹ́ ẹgbẹ́ yẹn lólùfẹ́ mi ojú òní tì ọdún tí ń bọ̀ ọdún ayọ̀ lọ́lọ́run ṣe fún yín ẹni kú kò jíjẹ o ẹ kú àṣẹyìndé bàbá Muyideen Ajani Bello Ọlọ́run bá fọ̀run kẹ́ wọn ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí ẹ kú àdó tì mí o àdìrà láìpẹ́ yìí mo dé tán thank you. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa ṣáà náà ti gbọ́n pọ̀ tí bàbá wa ṣe Sunday Igboho sọ níbẹ̀ òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ẹni tó bá mọ̀ ló mọ̀ ẹni tí ó bá mọ̀ ò lè mọ̀
kò sí nǹkan tó dàbí kí a gba orílẹ̀-èdè wa ká dá dúró, kò sí nǹkan tó dàbí ká ní independent, kò sí nǹkan tó dàbí pé ká wà láyé ara wa, kò sí. Bí wọ́n fún wa ní regional system of government lẹ́yìn, a sì máa ní the same problem tá a ní, because Fúlàní àjẹ́ kó máa yẹ pé wọ́n Nàìjíríà ní òun lè kúrò Sókótó kóun wá da màálù Ìbàdàn. Ṣùgbọ́n tá a bá dá dúró, gbogbo àwọn atrocities tí wọ́n ń commit, tí wọ́n ń sásá bẹ páwọn ń da màálù, àṣírí àtú. Torí ẹni tó bá máa, torí ìwọ tó bá tiẹ̀ máa ṣòwò màálù lásán nílẹ̀ Yorùbá, wà ní license, wà wá registered, wà dẹ̀ ní ààyè tó ti fẹ́ máa sìn wọ́n, just like bí àwọn NAFDAC bí wọ́n ṣe operate. Tó bá fẹ́ ṣí company tó máa produce nǹkan tẹ́nu jẹ, NAFDAC àkọ́ṣe kí ni wọ́n á kọ́kọ́ ní kò ní ìṣòwò tó ti fẹ́ máa produce ẹ̀. Tó bá tẹ́ wọn lọ́rùn, wọ́n á buwọ́ lu certificate ẹ̀. Tí ó bá tẹ́ wọn lọ́rùn, then you are on your own. Àwọn nǹkan tá à ń sọ lélẹ̀, gbogbo àwọn olóṣèlú wa náà ni wọ́n ń lọ sí abroad káàkiri, tí wọ́n dẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún wa wípé wọn ò lè mú kankan bẹ̀ wálé fún àǹfààní àwọn ọmọ Yorùbá. Wọ́n kàn ń lọ bẹ̀, wọ́n lọ ń gbádùn, wọ́n ń ṣe oríṣiríṣi. Wọ́n rí medical system wọn kàn wá sọ nílé, wọ́n rí security wọn bọ́ ṣe operate wọn wá sọ nílé, wọ́n rí educational status wọn bọ́ ṣe operate wọn wá sọ nílé, wọn wá mú lò nílé. And the message they are passing to us now is kì í ṣe ọmọ Nàìjíríà, ayárùgbé ni wá. That is exactly what they are telling us. Ẹ má tọ́ra yín. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí lójú oorun. Ẹ máa gbọ́ ohun tí wọ́n kọ sínú The Sun. Gbogbo newspaper Nàìjíríà ló bí ẹbẹ̀ sí mọ̀ pé ìlú mọ̀ọ́ká ni bàbá mi Olóyè Sunday Igboho. The Sun ní Igboho urged Tinubu to call Shettima to order over attacks on Kemi Badenoch. Gbogbo ẹ máa kọ sí comment section wípé kí Tinubu kìlọ̀ fún Shettima gidigidi gan. Kí wọ́n kìlọ̀ fún kó mọ ohun tó ń ṣe, kó pọ́nra ẹ̀ lé. Ọmọlúàbí ni wá o, ṣùgbọ́n tí ó bá pọ́nra ẹ̀ lé lórí afẹ́fẹ́, á gbọ́ nǹkan tí ò jẹ́ kó gbọ́. Kí ló dé? Tá bá ń dákẹ́ ó túmọ̀ sí pé wèrè ni wá. Ẹ̀dẹ̀ ń lé gbogbo àwọn èèyàn sákàánì wa. Àmọ́ game ten play now, ẹjọ́ yín dẹ́kọ̀ọ́, ẹjọ́ Shettima kọ́. Tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá contest ìwọ ó tó ṣe olórí fáwọn ọmọ Yorùbá, ṣùgbọ́n apàbàtà ẹ̀ apàjọwọ́jọwọ́ etí ẹ̀. What are you talking about? Ìran Yorùbá ju ìran tá máa practice terrorism lọ, Ọlọ́run má jẹ́. Ṣèbẹ̀ gbọ́kàn tí ìyàwó Badenoch sọ, ẹ lọ́ bá fà á, ìgbà yẹn lẹ máa mọ̀ kó léyàn lẹ́yìn. Ìgbà yẹn lẹ máa mọ̀ wípé gbogbo àwa ọmọ Yorùbá á wà. Tẹ́ bá ṣe anything funny, ìgbà yẹn lẹ máa mọ̀ wípé gbogbo àwa ọmọ Yorùbá la wà lẹ́yìn ìyàwó Kemi Badenoch. Ẹ jẹ́ sáré ka ọ̀rọ̀ tí bàbá ti sọ Igboho sọ táwọn Fúlàní fi kán lùgbó tí wọ́n sá lọ. Tó wọ́n mọ̀ pé Oloye Igboho ní sọ̀rọ̀ kó má mú iṣẹ́. Ọ̀rọ̀ wo ni wọ́n ti sọ rí tí wọ́n mú iṣẹ́ rí? Kò sí, àfẹ́ tó bá fẹ́ tán ara ẹ̀. Wọ́n ní from Bámigbọ́lá Gbọ́lágúntẹ̀ Àkúrẹ́, wọ́n ní Yorùbá Nation activist Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, on Sunday told President Bola Tinubu to call Vice President Shettima to order over what he termed unwarranted attack on the leader of the British Conservative Party, Kemi Badenoch. Shettima had reportedly chided Badenoch for making some scathing comments on corruption in Nigeria, proclaiming her indigenous Yoruba identity and refusal to be lumped with northern Nigeria. Yes, she has the right. However, in a press statement personally signed by Igboho and made available to Daily Sun, the activist urged Tinubu to caution Shettima against launching verbal attack on the leader of the British Conservative Party for emphasizing her true identity
as a member of the Yoruba ethnic group and expressing her view on corruption, which is the bane of development in the country. He said it is incumbent on President Bola Tinubu, who is also from the Yoruba ethnic nationality and lineage, to direct Shettima to face his duties as vice president rather than dissipate energy or engage in verbal war against Badenoch, who merely expressed a candid but true opinion on the pervasive corruption in the Nigerian system. When immediate past president Muhammadu Buhari was in power, nobody dare launch offensive or verbal attack against his Fulani ethnic nationality without being dealt with or muzzled through the instrumentality of the state or paying the supreme price. It is on record that because of my agitation against the wanton destruction of farmland in the southwest and other parts of the country, killing of farmers and mindless sexual violation of their doctor and wife by rampaging Fulani elders with characterized Buhari administration security agents on his order stormed my residence on July 1st, 2021, gruesomely shot dead, find 2 persons and arrested about 13 others. Ọ̀rọ̀ yẹn gùn mí nìkan tán, gbogbo àná àkíyèsí gbogbo láti láì dí nǹkan tó wà ní lẹ́tà yẹn. Ẹ̀yin èèyàn wa, mo sọ fún yín pa nídìí àwọn irinṣẹ́ kan nínú stúdíò wa ń bíbá ẹ̀. Ẹ máa wò mí ní ìràn, ẹ support ọmọ yín Masbi TV. Gbogbo àwọn studio project tá a fẹ́ ṣe kò ṣọ̀rọ̀ 6 million báyìí. Ẹ máa wò mí ní ìràn. To survive our studio project and the continuation of our program, ẹ support wa sórí GTBank account wa tó jẹ́ 021 41 68 704 021 41 68 704 GTBank. Williams Olúwatósìn Zanu Kọtẹmarimbe èmi náà mọ yín ọmọ òkú bíi ojú àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀. I love you all.